Mẹ́wàá ṣẹlẹ̀, mẹ́wàá ṣẹlẹ̀. Ìdùnmọ̀rẹ́ má dá wàhálà sí wa lágbàdá o. Mẹ́wàá ṣẹlẹ̀ láyé. Mẹ́wàá ṣẹlẹ̀ láyé, mẹ́wàá ṣẹlẹ̀. Ìdùnmọ̀rẹ́ má dá wàhálà sí wa lágbàdá o. Mẹ́wàá ṣẹlẹ̀. Àwọn ẹbí, àwọn ìyá ló jì sọ. Èyí kan àwọn ọmọ. Olùfisùn ọ̀tá wọ́n lápá káàkiri ẹ̀. Mẹ́wàá ṣẹlẹ̀ láyé. Ètùmọ̀rẹ́ má dá wàhálà sí wa lágbàdá o. Mẹ́wàá ṣẹlẹ̀. Igi gbígbẹ dúró, tútù á máa wó lulẹ̀. Ẹ wá ra ọmọ ọ̀tá o, mo tún gbé dé. Ṣe tilẹ̀ yìí o, tókè kún ni. Mo tún gbé dé, mo tún gbé dé, mo tún gbé dé. Ṣáínà ni ẹ kọ̀ bú báyìí. Akọ́jà o. Ẹ lẹ ẹ pẹ̀lẹ́. Ṣé original yìí ni? Èwo nù ẹ̀? Nǹkan tẹ́ ń ta yìí ni, kí lélẹ̀? Ṣé lè ṣú ọ̀ṣọ́ original ni? Ẹ jẹ́ má bìnrin fúnra ẹ lọ́rọ̀ sọ. Ọjà máa ń dàgbára o, lóòótọ́ ẹ̀rọ kó máa ń wọ́jà o. Àwọn gẹ́là wọ́jà, àwọn tìbítì ń wọ́jà. Ẹ tẹ́ bẹ́ẹ̀ rajà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bù. Ara afẹ́wá bú èbú ni. Mo ní sọ original ni kíní ẹ̀ ń béèrè pé ṣàfẹ́ bú èbú. Ìbéèrè ni lóòótọ́ original ni. Original ni. Ike mélòó ni kí n bá yín wọ̀? Báwo ló ṣe rí? Èmi ò lè relé yìí o. Èmi ò lè relé yìí o. Ẹ pọ̀ síwájú rajà, ẹ pọ̀ síwájú rajà. Ẹ pọ̀ síwájú rajà. Nìkú rẹ olóṣì tí ẹ bá ti rí àti mọ̀ pé ọjà yìí máa dàgbára o, oríṣi ìṣẹ̀lẹ̀ máa ń wọ́jà o, ẹ̀rọ kan ń wọ́jà. Torí bó ṣe wà yìí, ilẹ̀ kan run ẹbí ilẹ̀ kan òfò. Àwọn parada. Nìkú rẹ. Mo bu ẹsẹ̀ ìpàṣẹ. Ẹ ra ọmọ ọ̀tá o. Akọ́jà o. Akọ́jà o. Ike mélòó ni kí n bá yín wọ̀n? Láàrin mi àti ike kan ẹ fún mi ní 2.5. Tẹtẹláìsà náà ni. Ṣé lèyí? Ó ṣe ti Nàìjíríà àtẹrẹ tó dàbí òun tó ń boyún jẹ yìí bí àràn gúgbẹ́gúgbẹ́gbẹ́ ẹ máa gbà mí. Ìyá Ṣàdíà ìyá ìwọ ni mo jí lè ní ọjà ìwúrọ̀ dáúdà. Mo ti dé o, mo tún gbé dé o. Tẹtẹláìsà original tẹtẹláìsà ẹ kọ̀ mú tí ó báyìí ẹ fi sílẹ̀ ńlẹ̀. Tẹtẹláìsà láti China. Torí mi ojú ló máa gbẹ̀ ní mí òun sì kàn máa gbọ̀n lágbẹ̀ kọ́yà so nǹkan tó ń tà fún àwọn àgbẹ̀ nílùú wa yìí. Àgbẹ̀ àfọkọ sọ̀rọ̀ o àrùkọ bọ́dúndé àkórè ọdún o. So nǹkan tó ń tà fún àwọn aráàlú wa yìí rè tí èrè oko wọn fi ń bàjẹ́ tó ń pè fertilizer Ọlọ́run mú ẹ lẹ́nu ení lọ pálábá ẹsẹ̀ yìí ṣé ohun tó ń tà tó fi ń ba èrè oko jẹ́ rè ṣe ọlọ́pàá. Ilé máa jẹjọ tí lè bá jó lọ́dọ̀ yín ọmọ àlè ni mí ẹ jẹ́ má bínú arúgbó ọjọ́ tẹ́ẹ̀dé fìlà sórí àbẹ̀ àpẹtù òyì ẹni ẹgbẹ́ ṣé ultimate ṣe kò ṣe ọ̀yá láàrin mi àti ẹjẹ díẹ̀ pẹ̀ ẹ fún mi lò. ẹjẹ díẹ̀ nù ẹ̀kẹ́ fún mi lò. kó ṣe tilẹ̀ yó òkè òkú ló ti wá China ló ti wá ẹ kàn bú díẹ̀ sórí ilẹ̀ báyìí. tí ọwọ́ ìjọba bá tẹ̀ pẹ̀lú ọjà tòbíà tó ń tà nílùú yìí tí ọwọ́ ìjọba bá tẹ̀ imú ẹ̀ á dán. ẹ dọjà mi lẹ̀ ẹ má wà mí mọ́.
ó tún bá mi. ẹ má wà mí. mo kí gbogbo ẹ̀yin ọ́fíìsà tó ń bẹ níkàlẹ̀. Morning sir. Morning. èmi ni mo pè yín. interview ni mo pè yín fún mo fẹ́ ṣe interview fún yín ni. mo nídìí ẹni tí ó fẹ́ máa ṣọ́ mi mo fẹ́ mú ẹni tí ó fẹ́ máa ṣọ́ mi nínú yín òun ni mo ní kí n ṣe interview fún yín kí n wo ẹni tí ó ní agbára tó lè ṣọ́ mi because Ọlọ́run má jẹ́ ká ti ojú ogun dojú òkú débi pé tí n bá sùn kọ́kàn mi balẹ̀ kí n sùn dáadáa. Bàbá náà ọ̀gá náà ṣé mo lè rí náà ló bàjẹ́ fún ọ̀rá o ọlọ́pàá tó fẹ́ mú ìgò àì kò sí ẹ̀mí ìgò àì kò máa sọ̀rọ̀ agbára wà ògùn wà tí èrè kan náà àdótọ́ tí àdótọ́ kan bá wà tí ó bá sọ pé òun fẹ́ wá kó ire tirẹ̀ rà àbí ó fẹ́ wá já ìwọ̀ràn kó mú ẹ̀mí tirẹ̀ rọ̀ rà ajá bàbá dòtó wà ajá bàbá dòtó. ajá bàbá dòtó. tàbáyọ báyìí ajá bàbá dòtó ó gbọ́ omi. àrò múlẹ̀ fún mi à ọ̀gá ègùrè mi o. ó ti yé mi èwo ò lè mólè ajá ló máa mú olè fún mi ó ti yé mi. ebi ń múra ajá náà. ṣé mo tó rí ẹlòmíì níbẹ̀ tó lè ṣàlàyé rẹ̀ fún mi. Morning sir. I respect and reliable. Mo jẹ́ kan nínú ọmọ ogun kó máa mólè kó máa mú èèyàn tó ń ṣàgídí èèyàn ní mí ẹ tó bá wù àpálẹ̀ ṣíkú ni máa mú ṣíkú ò ní máa mú ṣùgbọ́n ẹ má bínú ẹ bẹ́ẹ̀ tọrọ kọ́kọ́ lọ́wọ́ yìí tẹ́ bá gbà mí ẹ gbà mí o tẹ́ bá gbà mí ẹ máa wúlò ẹ gbà mí o tẹ́ bá gbà mí máa wúlò fún yín ẹ gbà mí mi ò lè wúlò fún yín ẹ kò gbà mí sọ́dọ̀ yín tí bá mọ̀ wọn ò lè tí mo mọ̀ tó ṣe gàgídíjà kan àwọn onílára àwọn èèyàn burúkú bẹ́ẹ̀ tọrọ kọ́kọ́ lọ́wọ́ iṣẹ́ máa ṣe tí bá ti ṣiṣẹ́ lọ báyìí tí mo ṣiṣẹ́ lọ ẹ kì í máa sùn díẹ̀díẹ̀ ẹ pàmọ́lẹ̀ torí tí n bá sùn kò sàgbéra lára mi ojú oorun lágbára mi wà. ok má wọrí. objection of my. mo ti gbọ́ tiẹ̀ kó máa sùn díẹ̀díẹ̀ ẹ jọ ṣé mo tún rí ẹlòmíì tó tún fẹ́ sọ. yes. orúkọ tèmi ni ọlọ́dẹ akọrin gbèdé ara bí mo ṣe wà yìí sà tí olè bá ń bọ̀ tó bá fẹ́ pa yín kò sí pé fẹ́ jí owó tó bá fẹ́ pa yín ohun igbe ìjálá mi á lé olè náà lọ tó lè bá fẹ́ pa yín kò sí pé fẹ́ jí owó olè tó fẹ́ pa yín gangan ni o ohun mi ìjálá mi yẹ á lè lọ wọn kàn ní. arákùnrin díẹ̀díẹ̀. Mr. Fede mi ò sọ fún ẹ pé o fẹ́ wá fún ìrẹsì òdòdó fẹ́ pa mí máa ṣọ́ mi ni mo kí n lè sùn lọ́kàn ṣé o lè fún mi ní àpẹẹrẹ kí n fi mọ̀ bóyá akẹ́kọ̀ọ́ mi ni. mo lè kọ́ lábẹ́ igi òrombo ibẹ̀ la gbé ṣeré wa inú wa dùn àyà wọ́yà lábẹ́ igi òrombo. ó ti yé mi jókòó. mo ti gbọ́ ọgbọ́n tẹ̀sán tó bá ṣọgun ayé. ẹ jọ ṣé ó tún ṣì kù àbí ó ti tán ok. sà èmi ní ká gbà sà nítorí èmi mo lè wòyàn ṣùṣù débi pé mo máa rí tìfù tẹ̀dọ̀ tó wà náà. iṣẹ́ wa kò ṣe iṣẹ́ kìíní iṣẹ́ ọpọlọ ni. that means pé tí n bá gbọ́wọ́ yín ìwọ máa wà fẹ́rífẹ́rí tó máa jẹ́ wípé o lè ṣọ́yàn pa. bẹ́ẹ̀ni sà bẹ́ẹ̀ni sà. o lè ṣe investigation yàn káyé ẹ bàjẹ́. bẹ́ẹ̀ni sà mo gbóná náà gan. ok give me a sample. bíi tó lè bá wa ka yín mọ́lé èmi mi ò ní lé lọ ojú kan máa dúró sí báyìí tó dẹ̀ wá
màá mọ gbogbo nǹkan tó wà ní màá mọ ẹni tó mówó tó yẹ kó máa dá padà. ok inú mi dùn fún ọ̀rọ̀ tí gbogbo yín sọ jókòó inú mi dùn fún ọ̀rọ̀ tí gbogbo yín sọ ṣùgbọ́n mo fẹ́ ṣe example kan fún yín ẹ jẹ́ ká gbà pé ní ọ́fíìsì tẹ̀ tí wàá bá mi ní ọ́fíìsì mi ló bá ṣẹlẹ̀ wípé ó lè wá jí owó mi. mo wá fẹ́ mú olè tó jí mo dẹ̀ fẹ́ mú báwo la tó fẹ́ mú. ọ̀gá ogun wà agbára wà tí èèyàn bá wà tí ó bá rí òrè tó ń gbébọn rà ó túbọ̀ kàn fún báyìí kàn fúnra báyìí kàn fúnra báyìí kàn fúnra ni o. ó ti yé mi ẹ dìde. mo tọ́ bẹ́ẹ̀ lọ́rì kàn fúnra lọ́pẹ́. ẹ ṣe gan. ṣé mo tún rí ẹlòmíì. ẹ fi wọ́n lẹ̀ ohun tó béèrè fún lọ́rí èmi ẹgbẹ́ yẹn wo mi ò nara o oògùn lẹ́ ń wò yìí ẹ pa láàrin mi àti oògùn burúkú lára mi ilé wa ò níṣẹ́ méjì oògùn ló ń ṣe lè wà dáàdì mi kó tó kú oògùn ló pa bí ẹ wá rí pé òun wá wùsùsù ó wá jí ní nǹkan máa mú ṣíkún báyìí ni ọlọ́gbọ́ ṣíkún báyìí ṣíkún báyìí lọ mú irin ní inú àgbẹ̀dẹ alágbẹ̀dẹ kì í mú irin lódì kan akọ̀ mú ṣíkún báyìí mo ti mú ẹ o tí bá mú lè yẹ tán tọ́jú yín lówó má kọ́ mọ́ ní yájòkó àjẹjòkó ẹ̀mú ló mú ẹ̀mú kí n mẹ́rin ti làgbẹ̀dẹ mo máa mú báyìí lọ́wọ́ kọ báyìí tí bá mú tán tó jókòó máa rí oúnjẹ fún un má tó ní kó mọ mi tó ní mo fẹ́ padà nù ni o má níjọ mo fẹ́ tọrọ kọ lọ́wọ́ ẹ̀ mo fẹ́ lọ sùn tí ẹ má lànà tí bá sùn tí bá jí tí bá rí olè yẹn máa mú lẹ́yìn lọ́wọ́ ẹ̀mú kí n mẹ́rin ti làgbẹ̀dẹ. tó bá ṣẹ̀ wá jí ló ṣe máa ń mú olè. tí bá tún mi lò lóògùn. ó ti yé mi. mo ti gbọ́ gbogbo yín yé kó tó máa ṣẹlẹ̀ ní ìsìn ni pé gbogbo yín pátápátá lè pass. èmi ni mo tẹ pass. ẹ wá gbọ́ o ṣe rí nínú yín kì í ṣe gbogbo yín lè máa wà pẹ̀lú mi níbí màá dá àwọn kan sígboro tó máa ṣiṣẹ́ ní ọgbọ́n formation kan. Gbéra o. Officer, ó yá gbé mi o. Gbé mi o. Officer. Kọ̀lídì. Ẹkùnrin ò tí ì dé mi. Ó dé o. Ẹja lọ. Ẹ̀mú kí n mú tí. Kọ̀lídì. Àtùwọ̀ náà ẹ̀yin méjèèjì nǹkan tó dẹ́wọ́ pẹ̀lú mi yìí láti wà ló tún ayẹ̀lẹ́ ìkílẹ̀yìn eléyìí máa dín pẹ̀lú yín. ẹ ti dín pẹ̀lú wa kílẹ̀kílẹ̀ kílẹ̀ fi kọ́ wa lẹ́sẹ̀ ẹ̀gbọ́n ayé mà ní gún wa ẹ̀ sà ẹ̀yẹ dájú wa ti jèbù rẹ̀ jèbù rẹ̀ ò ní gbà. ó máa gbà. òkú tá ń jẹ fún mi ó fà yín lọ́wọ́. àìkọ́ṣẹ́ mọ orogún rẹ̀ ẹ wò mí ẹ wá ẹ wá kí mi. sórí nǹkan tẹ́ ìmọ̀ nìyí o ọlá àbàrà tó wà lára ẹ nìyí o ó yẹ kí n pa ẹ ní. mi ò fẹ́ kó jáde sí mi lára yẹ kí n mójú kúrò. ẹ ó mi kékeré. bàbá náà wá jèbù rẹ̀ rà kọ̀rí rà. kí ló pè é. kọ̀rí rà. ó dà àwọn àgbàbọ̀ wọ́n ní ajẹgbodò ó máa wẹ́ni kóra ni. wẹ̀sì díẹ̀ rà. ìkà ló ti rà o. aṣọ ni mo mú kó lọ fi. ìkà ló ti rà o. ẹ fúre ẹ ti rà ìwọ kò tí ẹ wá rẹ o. ẹ fúre lẹ́yìn o. ẹ wá gbọ́ inú mi ti ẹ̀ dùn inú mi dùn pé mo fọ ara yẹ pé ṣé o mọ̀ pé ilé ayé ẹ ó tó sórílẹ̀ ọ̀dọ̀ yín lọ́hùn ní ègún yín lọ́hùn Elédùmarè má fún mi sátà kì morúkọ
àwọn àgbàbọ̀ wọ́n ní báwa ìfarayọ́lá àfarayẹ́gbẹ̀ ẹgbẹ́ rẹ o ọlá ló kù. inú ẹ̀gbin kọ́ ọ̀rọ̀ agbéra àkọ́ o. kí ló wí. inú ẹ̀gbin kọ́ ọ̀rọ̀ agbéra àkọ́ o. inú ẹ̀gbin lọ́la ń gbé bí mo ṣe farayẹ́gbẹ̀ má jẹ́ farayọ́lá. ọyá rọ̀mọ́lá náà wá rún ẹ̀gbin náà. ọlá. rọ̀mọ́lá náà wá rún ẹ̀gbin náà. sọlá pm. rọ̀mọ́lá náà wọ̀ bí ọ̀la. rọ̀mọ́lá náà ẹ̀gbin náà. rọ̀mọ́lá náà rọ̀mọ́lá náà. ó yọ ṣe kíá ṣe kíá kó bọ́ sí. tó ń ṣe láńgbàlá yóò ló ń jẹ wá o. ẹ dúró síbi tẹwà. èwo ló dé kí lẹ fẹ́ jẹun. ṣé mo fẹ́ róúnjẹ ni. ẹ má wọlé o ẹ dúró síbi tẹwà yẹn. wọ́n bá ń gbé sí àfọ̀pọ̀ síta fún wọn. bá ń gbé síta fún wọn. ṣé mo yàgbẹ́ sára. ẹ yàgbẹ́ sára. yìí tẹ́ ẹ ṣe lọ́njẹ ló ń bí báyìí. ẹ ra búrẹ́dì 500 ẹ yọ kan. ẹ mú sanwó. ṣé má jẹ́ ń délẹ̀. ẹ rẹ̀ wá 300 ó jẹ́ 800 nígbà tẹ́ ẹ lọ tán ẹgbẹ́ búrẹ́dì tẹ́ jókòó sí nylon búrẹ́dì 25 lẹ jẹ níbí báyìí torí ìdí èyí ẹ lè jókòó sẹ́gbẹ̀ búrẹ́dì yìí mọ́ o ẹ rọra jókòó síbẹ̀ yẹn ọmọ abọ́dà kí n ta. ó ti yé mi kò sí problem ṣé bá lè jókòó mi jẹun ṣá. bó ṣe jẹ́ nìyẹn ẹ̀wọ̀ ilé ló lẹ fẹ́ rà. ẹ fún mi lẹ́wà bẹ́ẹ̀ ṣe ń ta kẹ́dẹ̀ fún mi ní bread 500 kan sí. àwọn onísọ lẹ́nu. ló wà ń bẹ̀ ká jẹun ká sọ owó ti di ká máa ríra wa fín kò sí lọ́wọ́ yín ṣé bẹ́ẹ̀ mi tí mo máa ń jẹun bí èmi mo wọ́ra. wá bá mi gbà fún wọn jàre ó yá. ẹ fẹ́yìn sí mi kò sẹ́yìn kò sẹ́ran náà kò sí. ẹ ṣé o. wọ́n lọ máa ṣe nǹkan tó ṣe é sí i. Ṣùrájù. bá ń fún wọn lómi. Ṣùrájù tí ó ta ni. olórí burúkú àwọn ẹ̀ níjẹ̀ ẹ̀ta tó wá sí àgbàlá mi nílé mi ẹran tí mo sọ́lẹ̀ síbi ifá tí mo fẹ́ fi ṣètùtù tó jí gbé ẹran mi dà. ifá kì í ṣe pé mo jẹ́ran gbé o ó yẹ kẹ́ máa lísìn kẹ́ máa gbọ́rọ̀ o bí ẹ ṣe ń bọ fá lọ́wọ́ èmi náà ń bọ̀ báyìí mo wá dúró mo wo bẹ́ẹ̀ ṣe ń bọ ifá yẹn tẹ́ ń pe ifá olókun asọ̀rọ̀ dayọ̀ ìgbà tí mo rí i pé ó ti ń pẹ́ jù mo kàn kó ń bẹ̀ mo ní kí n máa bọ̀ ń lé ni mo ṣe ń bọ̀ ń lé ọlọ́run ló ní kí n wẹ̀yìn ẹ̀yìn tí mo wò báyìí mo kàn rí ẹran tẹ sọmọ́lẹ̀ tó ń tẹ̀lé mi ìgbà tó wá ń tẹ̀lé mi gbogbo máìdì mi ni pé tí n bá rìn díẹ̀ ẹran yẹn á padà mo tún wẹ̀yìn mo tún rí ó tún tẹ̀lé mi títí bó ṣe tẹ̀lé mi wọnú ilé nìyẹn ìgbà tó wá tẹ̀lé mi wọnú ilé mo wá padà rò pé ó ti rẹ̀ mí pé tó bá ti di àárọ̀ ọ̀la tílẹ̀ bá mọ́ màá dá padà fún yín ẹ̀ lè wá fi bọ ifá o tẹ́wádé ẹran yẹn ó stubborn gan o ó stubborn gidigidi kò jẹ́ kílẹ̀ mọ́ kó tó padà sọ́dọ̀ yín kí wàá ní mo fi jẹ̀bi. Ṣùrájù olórí burúkú ni ẹ ó lè ní tọ́ lójú ẹ. ṣé bí n bá mú ẹ̀rọ kẹfà bí n bá gbà mọ́ ẹ lórí ọ̀ bọ̀ dẹ̀ bí ilé rà ni. ṣé ẹ ní wọ́n sanwó oúnjẹ ẹ tún jẹ́ kọ́mọkùnrin yìí gbé mi lówó lọ. iye olóúnjẹ ojú yìí ni mo ti o ojú yìí ni mo ti o. ọ̀dà. irú ojúkójú wo nìyẹn èèyàn wá síbí ó ti gbé mi lówó lọ lẹ́lẹ́kejì ẹ tún sọ pé ẹ ń tijú mi. ẹ wo. irú ojú títí wo gan wá nìyẹn ojoojúmọ́ wọ́n máa kówó. gbọ́ tèmi ọjọ́kọ́jọ́ tọmọkùnrin tó ń lọ yẹn tó bá tún ti débí má tó ń jẹ mi fún o má tó ń jẹ mi fún o mi ní sọ́jú yẹn lọ. àdúgbò àná sórí bẹ́ẹ̀gì mi ayé gbọ́dọ̀ gbọ́ ọ̀rọ̀ mọ́. nǹkan kan wá ń ṣe mí o. kí nìkan náà. owó pọ̀ lọ́wọ́ mi gan kò tí ì sí jíjẹ kò tí ì sí mímu mo wá ronú nǹkan kan. kí nìkan náà. mo ti fojú kẹ́ẹ́fì ẹran kan sílẹ̀. kí ni farabalẹ̀ tàbá ti wá ibẹ̀ là ń lọ nísìnyí tàbá ti débẹ̀ aṣọ ìwọ ló máa gbé èmi aṣọ surroundings tí bá ti rí pé kò sí èèyàn nítòsí ṣó ti yé àkàngbé ẹran yẹn ni o mọ̀ pé jíjẹ ti wà nìyẹn o kò mímu tí mímu yẹn náà brain tọ́lọ́run fún mi tí mo fi wá síbi ẹran yìí ọlọ́run á tún gbé yẹn náà wá kí ló rí sí. ẹ mọ̀ kí tó ṣe rẹ̀ wò ṣe jẹ́ ká má gbé ẹran bó ti jẹ́ bí adìyẹ àbí ìgbín àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn. wòye ṣí ẹ ni mo fẹ́ ṣe birthday o ní kí n lò bí abẹ́rán àbádìyẹ o bá ní kí n lo eku ni mo ti ro gbogbo ẹ̀ sílẹ̀ mo dẹ̀ ti plan ó ti yẹ sotí ẹran ẹ̀ nìyẹn orí pẹ́rán ńlá ni o lọ máa kó lẹ́sẹ̀. kí n kó lẹ́sẹ̀. o rí náà tán jẹ́ kí mi sọ́yàn. má jò sá lọ o má jò sá o ìwọ sọnù kí ni máa sọyàn. máa ṣe jẹ́jẹ́ o máa ṣe jẹ́jẹ́ o máa ń lọ bẹ́ẹ̀ jẹ́ ń kọ́kọ́ wo àdúgbò ó yá ní ìṣó díẹ̀
nìṣó díẹ̀ má jò lọ má jò lọ má jò lọ. Olè. àwọn ò kì í ṣọlẹ̀ à ń kọjá lọ làwa rí pé okùn ẹran yìí tú àwa fẹ́ bá yín mu. Níṣó. Ṣé ẹlẹ́ni ẹran tẹ́ fẹ́ tù? Ta ló ń tú ẹran? Ó dẹ̀ pé ẹ̀mọ tó ń ṣe yín. Ẹ mú ọmọ ọlọ́mọ ẹ lo oògùn fún ẹtọ́ di wèrè. Ta ló mú gbé? Ọ̀dọ́ ló mú kì í ṣe gbó. Ṣẹ́tán kí ni? Má fà rẹ̀ ṣe yẹ̀yẹ́. Ta ló ń rọrọ̀ rẹ̀ ṣe yẹ̀yẹ́? Rántí o, sọ pé nínú ìlú wa yìí, ilé tí wèrè bá wà tàbí tó bá ti ya wèrè nínú ilé kan àti láńlọ́ọ̀dù ilé yẹn àtọmọ tí láńlọ́ọ̀dù bá bí àti gbogbo ará ilé yẹn pípa ní ìsìn torí àti wàá bá wèrè nílé ẹ tó bẹ̀ jọ́rọ̀ mi lè yà ń wèrè gbogbo ará ìlú. Kí ni? Ṣùrájù, má ṣe báyìí fún mi. Kí má ṣe kí ni? Èmi. Ẹ ṣé bó ń pè mí lélẹ̀ ṣé bó mo fẹ́ jẹ́ran gbé. Ṣùrájù, pa mí sílé kó má pa mí síta. Èmi ti pẹ́ síta yìí náà. Kí la fẹ́ ṣe báyìí? What can do? Ó ṣe sọ̀rọ̀ báyìí. Na now. Ìwọ ṣe jẹ́jẹ́ jàre. Èmi ni kò wò, tèmi ni kò wò. N ta fẹ́ ṣe rèé. Tára ẹ máa fi yá ni o. Ẹbọ ló máa gbé. Bẹ́ẹ̀ ni ẹbọ tó dẹ̀ fẹ́ gbé oṣooṣù báyìí ló máa sanwó ẹbọ fún mi 50,000 ó dẹ̀ máa bẹ̀rẹ̀ látẹ̀ni tó bá dẹ̀ ti mọ̀ pé kò sílẹ̀ tàbí ó lè san kí n pariwo fún gbogbo olùkọ́ tó mọ̀ pé wèrè wà nílẹ̀. Kí ni o tún rò o tún rò ẹlẹ́jẹ̀ funfun lè mí òun ló lè yá ń wèrè wọ́n rẹ̀ pé olóògùn kan tó lè lò fún mi kò lè mẹ́mi. Kárẹ̀ sá ti já màá sán. Wà á sán òun dà. Tẹ̀jẹ̀ kárẹ̀ yá náà àgbàlá mi ló sọ wá máa fún ẹ. Ó dà mo ti gbọ́. Kí ló ṣe bí? Fara tẹ balẹ̀. Mo rò pé wèrè wá ń jọkọ̀ mẹ́ kí ló ṣe kí ni? Wọ́n tó ti kọ́ mi. A ti ya wèrè padà o. A ya wèrè padà o. Sori palẹ̀ ti ya ní ìsìn. Ó yà dé wa. Jẹ́ ká wọlé. Ṣebí inú àgbà mi náà lè wà ká wọlé kí n fún yín. Mo lè jẹ́ kó dúró síbí torí tó bá ti sọ pé a tún ya wèrè padà. Màá sán. Ó yẹ já lọ. Ẹ kú iṣẹ́ o. Báwọn fáìlì ẹ̀ dáadáa ó rí i pé wà òkè bẹ́ẹ̀. Ẹ ti ẹ̀ dúró ná ẹ sì wọ́wọ́ báwo lè ṣe tó gbogbo ẹrù sẹ́nu ọ̀nà báyìí kọ́sítọ́mà bá ń bọ̀ nǹkan. Ẹ kọ́ra jẹ́ o. Ẹ ǹlẹ́ o. Ẹ máa rí ṣe o. Bẹ́ẹ̀ bá jẹ́. Ẹ fowó ẹ̀ ṣe ń re. Àmín. Ẹ pẹ̀lẹ́ àwọn ọmọ tó kọ́ṣẹ́ lọ́dọ̀ yìí wọ́n á mọ̀ ṣẹ́. Àmín. Àti pé kí lẹ̀ ń wá káàkiri tẹ̀ ń fẹsẹ̀ palẹ̀ káàkiri látàrú mo kàn rí tẹ̀ ń lọ tẹ̀ ń bọ̀ kí ló ṣẹlẹ̀? Ṣáwa. Èmi ni. Ẹ gbà mí kí ló kọ sí ilẹ̀ yìí kí eléyìí o bí. tí ò ya wèrè ó dà ìpè lórí burúkú ni àbí tún máa náwó yẹn bọ̀ tí èlò yẹ kí n fọ́ kó má gbọ́n kọ́tà yẹn sọ mọ́. wọ́n tún kọ óódò àtóódò àrùn ni o àìrọ́ èmi náà àgbàlagbà ni mí ẹ má bínú ọ̀gá ẹ ṣe wá di méjì nínú gíláàsì tí mo wò yìí. àrípàdé ayọ̀ a máa nípàdé ayọ̀. jọ kí ni mo rí tó jù sí ẹ́ńbẹ̀ yẹn. ó dàbí pé ojú mi ń tàn mí jẹ wo bá mi kà wọ́n kà síta ká gbọ́ lórí burúkú aṣòṣì máàmù ẹrú ilé mọ́mù. ṣé àlàáfíà ni o wà gẹ́gẹ́ bí èmi náà ṣe wà jọ̀wọ́ bá mi tọ́jú oyún inú ẹ má ṣe ṣe oyún yín yẹn o má ṣe jẹ́ kí ọ̀gá ẹ mọ̀ pé o ti ní oyún. ó dàbí kàkàkà. fún èmi Ṣùrájù o èmi ní ìfẹ́ rẹ Ṣùrájù. ṣé o gbọ́ nǹkan tó ń sọ Bíọ́lá ìwọ ní oyún mo ti wò náà òun wá ṣọ́ọ̀bù déédéé wo báwọn tó pẹ̀ wọ́n ṣe fáìn wo bí wọ́n ṣe ríran wọn bí ajá tó pakún ó ti ya wèrè yá dìde ọjọ́ ìlú tí wá ṣọ́ọ̀bù gbẹ̀yìn dìde o ò mọṣẹ́ o ò mọ kankan o kàn ń ṣorí burúkú káàkiri gbogbo rẹ̀ ó yẹ bọ́ sí.
àwọn fa ọmọ pẹ́ àṣírí kí ló ń bọ̀ àdúgbò tiwa níbo ló ti ń bọ̀ ta ni ẹ́. mi ò wá láti ìlú yìí mo jẹ́ kan nínú ọmọ ẹgbẹ́ G1 gbà kan Lagos chapter. ó ṣú ọ̀fun ẹ̀ gan o. níwájú ta ni. àti ta ni àbí. pẹ̀lú wọn ta ni. wá ládùúgbò. ṣé ẹ̀mẹ́ tó bá ń sọ̀rọ̀ ni. ṣé ẹ̀mẹ́ tó bá ń sọ̀rọ̀ ni. ṣé ẹ̀mẹ́ tó bá ń sọ̀rọ̀ ni. ṣé ẹ̀mọ́ mi. padà kó bẹ̀. ìwọ eré ọmọdé. wá ìbéèrè tèmi ni pé ta ni nọ́mbà 1 àbẹ̀tẹ̀ tó ti jáde. ẹ wá gbọ́ ṣé ẹ rí ẹgbẹ́ ìtọ́rọ tiwa ẹgbẹ́ rẹ ni o ẹgbẹ́ G1 gbà kan òun lẹgbẹ́ ìtọ́rọ tiwa. lóòrùn nǹkan tó ń sọ fún wa ni wípé bó ṣe wà yìí gan-an ojú àwa gan-an lábẹ́ tẹ̀ wá àbí. ẹ má bínú lóòótọ́ àmọ́ra wa tán a pọ̀ káàkiri àgbẹ̀láyé ẹgbẹ́ G1 gbà kan àwa ni alamayéjá. bàbá ẹ máa gbọ́ nǹkan tó ń sọ. kí ló wàá fẹ́ ṣe lórí òkìlò tí mo mú yìí. ládùúgbò tiwa lábẹ́ tẹ̀ wá o tún wá ń ṣe kinní yẹn náà nọ́mà ládùúgbò wa ó dà pé nǹkan tó ń ṣe àbí. ṣé ẹ ṣáà mi lára mi síbẹ̀ rí pàǹpà lọ́wọ́ mi èmi tí mo wá gbé kinní ẹ má pariwo ṣé rí ní gbogbo sínú Lagos Island kò ṣọ̀fẹ́ Ìkọ̀tún Sùúrùlérè Àlímọ̀ṣọ́ ọgbẹ́ni jágbọ́njọ gbogbo tó sọ yẹn àwáwí ni. ta ni nọ́mbà 1 ẹ. ta lẹni tó rọ ẹjẹ tó fi láyà láti wá sábẹ́tẹ̀ wa. gbé wa débẹ̀. kí ni mo rí àwọn ọjọ́ ló dé ọjọ́ mọ́tò wọn rè o. àwọn ọjọ́ níbo àwọn ọjọ́ níbo ọjọ́ níbo ọjọ́ o tó bá ké olóṣì ọjọ́ kọ̀ oṣù ni ẹyin mo gbé ládé cap tó bá ké ó dẹ́ba tó bá tó ké mi ní díẹ̀ máa bọ̀ ẹ̀jẹ̀ ni movement lórí slider movement draw movement wàhálà aláyé fún àbóbò ní sá. ó yẹ ká súnmọ́ bọ̀bọ̀ ẹ̀ ṣá. eléyìí gangan ló ń pè é pé ó wá sí òun wa ó jẹ́ ṣe kí ni ó nà wá pa. ó bá òwe fún wa lẹ́sẹ̀. orí o ajé o ẹ kò sí wèrè kò sí wèrè ó sì yẹ já ya movement. ẹ̀yin ọ̀rẹ́ mi nítorí ọ̀rọ̀ Sùrájù àti group ẹ̀ mo ṣe wá pé yín Sùrájù yẹn ó kò máa ń da gbogbo àdúgbò láàmú ni ó máa ń disturb ó máa ń dá àgbúrò láàmú. ṣé ẹnìkan ni wọn tó wá sí ṣọ́ọ̀bù àǹtí mi kọ́ ó dẹ̀ rajà kò dẹ̀ sanwó ó dẹ̀ lọ bẹ́ẹ̀ yẹn. problem tá a wá ní sí gangan ni pé bá a ṣe máa mú tẹ́bí mo ṣe wà yìí tí bá mu mo lè pa kí lọ tà fáwọn tó máa ra pàtẹ́yìn. báwo la ṣe lè rí a máa rí mò ṣe ibẹ̀ ló máa ń gbà. yìí kì í má wọlé ṣùgbọ́n tẹ̀ ń gbọ́ ẹ̀ fún mi báwọn má dàbí pé nǹkan ń kọjá létí díje yìí. wàhálà ìdílé mi ò Sùrájù kẹ bá mu. a yẹ pé àgọ́ ẹ̀ ó gbé àgọ́ ẹ ká tí o ẹ kú ẹ̀yin ló ń dàgbò kọ ẹ dàgbà o. ẹ pẹ̀lẹ́ ẹ má bọ̀ ẹ wá ẹjọ afẹ àtẹfẹ rí ẹ má bọ̀. bẹ́ẹ̀ ni dádì wa. pé bàbá kílẹ̀ pè mí. dádì ooo. wà á pẹ́ láyé dádì ooo. wà á jẹ́wọ́ ọmọ ẹgbẹ́ ìjọba ni mo jẹ yìí. ẹjọmọ ẹjọ bá bínú ẹ kọ́ ẹ fún pé máa pẹ́ láyé máa jẹun ọmọ ṣé oúnjẹ ọmọ ni àbàrà tẹ̀bẹ̀rẹ̀ sí nínú mi. oúnjẹ ni. kí wàá ní. ṣe mọ reason tá a ṣe pè yín wá. mi ò mọ̀. ẹ lọ sọ fún Sùrájù ọ̀gá yín wípé tá a bá rí tó kọjá bíbá nípa máa nà án a máa nà ó kẹfẹ́ ni. a máa lù ú. ẹ̀mí pàrọ̀ kò lè kú ọ̀la ni. ẹ dúró. tó bá sọ pé èèyàn stupid
èmi bàbá stupid rẹ̀ mo wá bímọ stupid mo tún wá ọkọ ọmọ mi òun náà tún stupid ó wá di family stupid. Kí èèyàn fún ọmọ mi lóyún kí n tún máa san owó oṣù fún mo ń bọ́ oyún mo tún ń bọ́ ọmọ mo tún ń bọ́ ẹni tó tún fún ní oyún. Ta ni wọ́n rò bànújẹ́ táyé tèmi fún báyìí o? Ṣé mi tó bàbá ọmọ ṣe nìyẹn fọmọ mi lóyún ló tún gbé sákàtà mi? Màá jẹ́ kó mọ̀ pé bí ìrùngbà alágbà ṣẹ́gun tàpáyé tó gbóko fún lọ̀gá ẹ̀. Kí ló kàn tí mo fẹ́ ṣe báyìí? What next? Suraju. Ṣé mi tó bàbá ṣe mọ́ ni? Ṣé bí ilé ọkọ ọmọ ni wọ́n ń sọ pé ọmọ ń lọ ọmọ ló ń fún yàn? Wọ́n á di pé mò ń sanwó oyún lóṣooṣù àkáǹtì gan ti wọ́rẹ́dì. Bíọ́lá mi ọ̀wọ́n ọlọ́màjò pa mí ṣó tí bá ti rí ẹ báyìí ara mi máa ń gbọ́n máa ń ṣe gírígírí ni ó ga ọ ṣé lóòótọ́ ẹ̀yìn kan ló ń ṣe dáadáa fún wa àbí mi kiss me. Bíọ́lá kí ló ń ṣe dáadáa tó ń ṣe bí ẹ̀ ń tájá bùjẹ́. fi dáàdì mi lẹ́jà bí. òun tiẹ̀ ló mọ̀ dìgbò lógi lòun tiẹ̀. mi láìkì irú ọ̀rọ̀ yẹn mi láìkì dáàdì mi. wọ́n fún un sílẹ̀ dárí. sàmì jẹ sàmì ọlọ́màjò pa mí. lè pẹ́ náà wọ́n ti tẹ̀mí kú. sọ́dọ̀ bó ṣe wà yìí mo lè di mario sí ẹ lọ́rùn tí màmá sọ pé bóyá ni màá délé. Tí n bá ní kí n gbé gbèsè lórí ọmọ yìí nísìn ṣé kò tó ní kó bá ṣòro ayé mi báyìí? Ọ̀dà bí ìrùngbà alágbà ṣe bá gùn tapá ó dá mi lójú pé ẹni tó gbóko fún lọ̀gá ẹ̀. Èmi. Ọlọ́màjò pa mí. Ṣé ìbínú pé mo dá yín ní báyìí? Má bínú. Lọ́wọ́ wa kò bí ojú ò ní tí ẹ. Ṣé rí àgbàlagbà tí ń sáré nínú ẹ̀kan bí ò bá lé nǹkan jẹ́ pé nǹkan lè ní. Bẹ́ẹ̀ mo fẹ́ kẹ́ ọ bá mi fi ọ̀rẹ́ mi jagun torí bí mo ṣe dọ́dọ̀ yìí ṣọ̀rọ̀ ayé mi ti dókun. èmi kọ́ ọlọ́run bàbá ni. Ṣé rí mo ní ọ̀tá kan ọ̀tá tí mo sì ní ó ti dé góńgó ẹ̀mí mi báyìí. Mo wá wò pé èèyàn tó bá dijú sọ̀kò fún yàn bí èèyàn bá lagi mọ́ lórí kò burú. Mo wá fẹ́ kẹ́ ẹ bá mi fi ilé mi jagun kẹ́ ẹ bá mi tó bá ṣeé ṣe fún yín pé kẹ́ ẹ pa ẹ padànù ni. Ẹni tó bá ní kéèyàn má jẹun yó èèyàn máa ń kọ́ tiẹ̀ mẹ́bàá ni. ẹ jọ ẹni tẹ́ ń sọ yìí ó ṣẹ̀yìn ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀yìn le tó yẹn ni. Ṣé rí tó bá jẹ́ pé kì í ṣe pé ẹ̀ ń ṣe nǹkan nínú chọ́ọ̀chì ni tí ẹ bá fún mi ní àǹfààní pé kí n máa ṣàlàyé ohun tẹ́ni yìí ṣe tí n bá ṣàlàyé ilẹ̀ àkún ẹ̀yin náà rí i pé ó tó kí n pa. ẹ jẹ́ àgbàdo bàbá wa àti ọlọ́run àgbẹ̀ àgbẹ̀ yìí dàbí ọ̀rọ̀ lórí ìránṣẹ́ yìí àti fún ìpínlẹ̀ náà èyí lọ́ba tí ń dáríjì ẹlẹ́ṣẹ̀ láì lóye ọlọ́run ẹ dáríjì wa o ẹ yà wá sí Jésù. Ṣé ẹ náà ti wá rí ṣé ti kó yẹ kí n yanjú ẹ̀. alàgbà ṣe rí nínú ìjọ wa ń bí àwa ò kí ń pààyàn bíbélì ò fi àyè ẹ̀gbà bẹ́ẹ̀ bíbélì sọ fún wa wípé ìwọ kò gbọdọ̀ pànìyàn ó náà nìkẹ́ni tó bá fi idà pànìyàn nípa idà ni ó ti ṣègbè. Idà kọ́ mo ní ẹ fi pa iná ẹ̀mí ni mo ní kẹ́ ẹ fi jagun kó kú ni kódà ṣe rí tẹ́ ẹ bá fi iná ẹ̀mí jagun wọn lè mọ̀ pé ẹ̀yin gan lẹ pa wọn lè mọ̀ pé mi ò kó wọn á di ọ̀rọ̀. ọ̀rọ̀ yín yé mi. Kẹ́ ẹ tó gbàwẹ̀ kẹ́ ẹ tó ṣe àdúrà ó máa pẹ́. ṣé ẹ wá rántí bíbélì náà ló sọ fún wa wípé bí kò ṣe nípa àwẹ̀ àti àdúrà a ò lè rohun kóhun gbà bí kò ṣe nípa àwẹ̀ àti àdúrà yìí iṣẹ́ àmì iṣẹ́ ìyanu ò lè ṣẹlẹ̀. ìyẹn máa pẹ́ ẹ̀ ṣe rí kẹ́ ẹ tó gbàwẹ̀
kílẹ̀ tó ṣú kẹ́ tó wá mú àdúrà kẹ́ tó fi le eléyìí máa pẹ́ ṣẹ́rí tẹ́ báyìí lọ́wọ́ kan. àwa máa fàdúrà jagun fún yín nígbà tá a bá fi àdúrà jagun fún yín tán àwa máa ránṣẹ́ sí yín. ó yá gbé ẹjọ́ ẹ fún mi lómi ẹjọ́ ọgọgọgọ kí ló wí. mo fẹ́ mọ mi. láti alẹ́ ìrìn ta ti mú ẹ o ti jẹ búrẹ́dì àtẹ̀wá lágbàdo ó wá ń béèrè omi tẹ́ kó lọ sókè o tẹ́ kó lọ sókè o farabalẹ̀ ṣé o bẹ́ẹ̀ kọrin kan fún ẹ tí bá ti ń kọ́ kò máa bá kọ̀pù mi omble gbẹ̀gbẹ̀gbẹ̀dì omble ohun ẹ̀wọ̀ bíìtì omble tó bá jábọ̀ ẹ̀kọ́ ló jábọ̀ omble gbẹ̀gbẹ̀gbẹ̀dì kò wọ bíìtì ẹnu ọmọ àyà kí ni gbogbo rẹ̀ tó ń jẹ mí mo rẹ́ jẹ́ òun á wá tí ìbà ẹ̀ ń jẹ kọ́mẹ́ntà mi kí lẹ̀ ń jẹ mi ẹ̀ ń yá mi mu. ọ́fíìsà ló mú mi. ọ́fíìsà wèé lè lọ́fíìsà ọ́fíìsà ni máa ń yẹ lé. kí ló dé tá à ń gbọ́ tó máa tó fi ẹgbàá yẹn kàn wà á rí pípọ́n ojú mi o. ṣé ìwọ tí ọ̀rọ̀ dà mọ́ ẹ lẹ́nu yìí gbé sókè wèrè ẹ ti gbọ́ ọmọ ọ̀tàn kí ni ọmọ ṣe tó gbé búlọ́ọ̀kù lé lórí báyìí. ṣé yàn lélẹ̀ ẹ̀yà abiyamọ ayé o ẹ̀yà abiyamọ gbogbo ẹ̀yin tẹ́ bímọ ilé ayé ìjírí ọmọ yín ó dákọ́ dá wọn fọ́mọ ní kékeré o àìdá wọn fún ẹ àti pé nígbà tó bẹ́ẹ̀ sì bí ẹ wọn fi kinní sínú ẹ òun ló mú pé òun ẹ ò já gere òun ò ní sẹ́fùtátù ẹni ọgbà tó sọ aláàbọ̀ ara. ohun tèmi ò já kiri làákàyè ti ò já kiri làákàyè bá já kiri. ọ̀pọ̀ ti sílẹ̀ ìwé wa yìí ni ṣé o bẹ̀ mí ni I'm a GM I'm a commissioner I'm a professor kéèké mo yẹ ta mo bá tọ òun gbé kíní kan wèé lè bẹ má wọ ni wàá mọ̀ pé mo mọ̀yàn lókè màá pa ẹ sí ọlọ́pàá ọwọ́ òfin màá bẹ̀ mi tẹ̀ kí n tó bẹ́ẹ̀ fọwọ́ ògùn tẹ̀. àwọn ọlọ́pàá máa kẹ́mi bọ́dì. ọmọ yìí kí ni. a máa kẹ́mi bọ́dì. ẹ máa kẹ́mi bọ́dì. àwọn ọlọ́pàá máa kẹ́mi bọ́dì. ìwọ ọlọ́pàá bó ṣe wà yìí torí bí àjẹkùn ẹran yìí wàá mọ ara ẹ. aláàbò ara mò ń mọ̀ tẹ́. gbé sókè. tó dàbí ewúrẹ́ tó lo káàtù yẹn. kò kọ̀ mí gbé tó bá. máa pín ẹyìn o ayé abàjẹ́ nìsín jẹ́mi gbogbo tó wà lóde mọ́kún ìwọ fọ́ọ̀nì àti mọ́kún olóògì ààrẹ òwa pọ́n ní ìyọmọ fún mi àbí bẹ́ẹ̀ kọ́. ta ló fẹ́ pẹ́ bẹ́ẹ̀ pè. ájì o ẹgbẹ́ tó kù nìyẹn. o ti wá ń gbọ́ ní mò ń sọ ní ìsìn jẹ́bọ́ ní òògùn tẹ́lẹ̀. gbélé. wọ́n má gbélé. ẹ má kọ lọ ẹ má pè ẹ sọ fún òun náà gẹ́gẹ́ bá a ṣe mọ̀ pé ìrìn ẹyin bóyá rìn káàkiri kò dáa kí ló mú òun náà tó rìn ní aago tó rìn tá fi mú àwa ní àmójútó gbòòlù ẹ má ti pè ábìtì o. aago mẹ́rin lórí. aago méjì ọ̀sán. má dárúkọ aago. ẹ múyàn láago méjì ọ̀sán. ẹ wáṣọ ẹ fọkànbalẹ̀. ẹ múyàn láago méjì ọ̀sán. ẹ má pẹ́ ní tì. ẹ má bínú pẹ̀lú ìmọ̀ ìmọ̀ mi ti ń yẹn. ká máa lọ ọ́fíìsà ni mo ti ká máa lọ. ọ́fíìsà ni wèé wo ló máa fún ẹ mọ̀ọ́rùn mo yá wèé mo yẹ dàn olóòmù ni ẹ já. má tù nà mọ́ tó bá di àmọ́ ilé ayé yìí tó ń jẹ kọ́lọ́pàá lè bàrẹ̀ káàsì. ọlọ́pàá lè bàrẹ̀ káàsì wà wá jẹ àjẹkún àlékún ni tiẹ̀. tẹ́kù sá ọ́fíìsà tẹ́kù sá. ó jìnnà lẹ́jà yẹn nítorí wọn wàá jẹ burúkú yàn ìfìlà yẹn sẹ́ẹ̀lì ló máa pọ́n sí èmi ni mo sọ bẹ́ẹ̀ aláwà láyìn. ẹ kò sí problem sà. tí má padà dé bí pẹ̀lú burúkú dẹ̀ jẹ́ kò ní wàhálà. ẹ bẹ́ẹ̀ ṣe lè má ṣe lè máa gbá yín àti lè padà wá bí ẹ̀nì rí bẹ́ẹ̀ má padà wá bí ẹ̀nì mọ̀mọ́ ó yá ẹ ti lè mọ́dẹ̀ ṣìnà bẹ́ẹ̀ ṣe wà yìí. ẹ̀yin abiyamọ ayé pé bó tẹ̀ ṣe wá pé léèyàn tí ohun ẹ tó skip bí sídì tí ò dá ó tẹ̀ mọ̀yàn gidi ọlọ́mọ ẹ̀ka iṣẹ́ ṣe. irú ọ̀rọ̀ kàtìkàtì wo ni pásítọ̀ àbí olùṣọ́ àbálàgbà ni ó tẹ̀ ń pè rẹ̀ tó ń bè mí sọ. mo léèyàn fún ọmọ mi lóyún kó bá ń wá solution sí ṣòro ayé mi ó wá tún ní kí n lọ bẹ̀. èèyàn fọmọ mi lóyún mò ń sanwó oṣù ó tún gbọ̀nà ẹ̀bùrú yọ sí mi kẹ́ bá mi pàdánù ẹ tún ní kí n lọ bẹ̀. ta ni wàá yọ mí ní ìṣòro tí mo ní yìí. ńlọ mi ẹ káàsán. Sùrájù. ńlọ mi irú ìṣòro wo lẹ́lẹ́wà. mi níṣòro. ẹ lè níṣòro kó má jẹ́rú ìṣòro yìí
ṣòro eléyìí. Sùrájù pa kí ni Sùrájù kí ni ń lọ mi ò lè respect yín mọ́. ìwọ wò ṣùṣù o lọ sọ fún pásítọ̀ pé kí pásítọ̀ pa mí. irọ́ mi sọ bẹ́ẹ̀. mo mọ̀ pé sọ bẹ́ẹ̀ ṣebí mi ni èmi lélẹ́yìí àbí. mo kú o. má wọrí bó ṣe ń wò mí ẹlẹ́jẹ̀ funfun ni mí mi ò sí náà téèyàn kàn lè pa anyhow tó bá wá rò pé bóyá o tún lè lọ rán yàn mí mo ti fún àwọn kọ̀ọ̀kan nítorí pé o tún lè fẹ́ gbẹ̀yìn kò fẹ́ ṣe nǹkan mi. Sùrájù ó mọ̀ nǹkan tá a fẹ́ ṣe sọ jẹ́ ká kọ́kọ́ nu kíní yìí kó lórí fóònù ẹ̀ náà delete ẹ̀. ó kàn dàgbà ni ò dánú ọlápọ̀ jẹ́ tó dáná mi ni o kémi nù mo ti nù ṣé o ti rí òun mo ti nù yìí ò lọ́pọlọ tó bá kí n ṣe kan náà o fẹ́ pa ọkọ ọmọ ẹ tó bá pọkọ ọmọ ẹ báwo lọmọ ẹ ṣe fẹ́ ló ìfẹ́ lọ́kọ òré ńlá ẹ bí ọwọ́ àgbọ̀nrín. Sùrájù. Baba Sùrájù. Sùrájù. Baba Sùrájù. ọmọ kan tó ṣẹlẹ̀ má jẹ́ kọ́rọ̀ ilé tó báyìí má jẹ́ kọ́rọ̀ ilé tó báyìí. bẹ́ẹ̀ni sọ́run bàbá tí ò bá le kò ní wọ̀ ó ti fà á le àfi kájọ fàájà ẹnu ẹ̀ lájọ wa yẹn sotiye má wọrí bíkú ló lò kó bí pàkúté ni tó wà lẹ́nu ẹ̀. irú Sùrájù rádaràda wò lélẹ́yìí báyìí bí mo ṣe ń gbà bí bẹ́ẹ̀ ló tún gbàbọ̀ mí yọ sí mi. Sùrájù ìgbà wo ni Sùrájù tó ya èmi pẹ̀lú pásítọ̀. kí ni mo fẹ́ ṣe sọ̀rọ̀ ọmọ yìí o. pásítọ̀ mo wá rí yín lórí ìpinnu tẹ bá dé lánàá ṣe tó ní kẹ bóun pa ẹnìkan èmi tó ní kẹ bóun parí o èmi ni Sùrájù tó ń sọ̀rọ̀ ẹ̀ fún yín. àwọn kì í pààyàn bí o àti wípé wíwá tó wá kì í ṣe pé wá pé kábàáyàn pábàáhùn pààyàn o ó wá aṣọ́nà fún rí àjò tó fẹ́ rìn ní ó tán. pásítọ̀ Káyọ̀dé. ó pàpè jẹ́ orúkọ mi. ẹ mọ̀ mọ̀ pé ò ní jẹ́wọ́. tó ti yé pásítọ̀ Assassin àpàyàn. èmi. wá wò mí dáadáa mo fẹ́ kó rí rẹ̀ sotiri bẹ́ẹ̀ ló ṣe ìyá ẹ̀yìn náà ló ṣe fẹ́ yá ẹ káàkiri gbogbo àgbáyé màá bá tiẹ̀ jẹ́ màá bá orúkọ ẹ jẹ́ màá jẹ́ kó mọ̀ wípé ṣọ́ọ̀ṣì ẹ náà ti ń pààyàn. arákùnrin má ṣe bẹ́ẹ̀ o àwọn èèyàn mọ̀ mí gan o wọ́n mọ̀ pé mi ì ṣerú èèyàn bẹ́ẹ̀ orúkọ mi dẹ̀ lọ gan má ṣe bẹ́ẹ̀ o. tí n bá ro tiẹ̀ ní mímọ́ tàbí tí n bá gbá ojú ẹ wọ́n á rò pé mọ́tò ló gbá ẹni ó ṣe bẹ̀rẹ̀ gbogbo àgbáyé ló máa mọrú wà tó wù kó tó rí asínwín ìyá rẹ̀ rìn èmi pẹ̀lú yín gbogbo ayé ló máa mọ ń tà sí tí lè fi jóná. ṣíọ èmi pásítọ̀ Káyọ̀dé kò dárò tèmi torúkọ mi lọ fàáfàá kí ni mo fẹ́ ṣe sọ̀rọ̀ ọmọkùnrin báyìí. ajé máa wá lọ́sẹ̀ lágbọ́ ọ̀tọ̀ láyé ajé máa wá pé ajé òní wá ẹ̀ òbúrúkú dìgbò stay there stay there stay there. Hey, stay there. Have it. Kí ló máa ń ṣe ẹ̀yin èèyàn yìí náà? Àwọn ọ̀dà ń dúró ẹ̀rọ tó fẹ́ wọn máa ti gbọ́kàrà ẹ̀fẹ́ kọ̀ọ̀dù yan ni. Irọ́ màálù ni wọ́n. Ẹgbẹ́ yóò ní bàjẹ́. Àwọn ẹgbẹ́ gidi nìyẹn. Ẹdúnà méjì ẹdúnà. Ṣé ọlọ́pàá nìyí ni àbí SARS àbí DSS ọwọ́ yóò tí a fẹ́ yé mi mọ́. Kílọ̀ fílẹ̀ fíjì ẹ̀ ní wa. Ọ̀rọ̀ wọn lẹ́sìn fíjì ẹ̀ ní wa. O ti yàwọ́ ẹ̀jọ̀ tó lọ ọ́fíìsà lọ start machine yẹn fún mi. Pọ́ńbù ní gbogbo àjọ ẹ̀rọ wọn mọ̀ yín ni ẹ̀yin Sùrájù sọ ni ẹ bá wọn mọ iṣẹ́ ìwé tẹ́yìn méjì ń ṣe lùlù káàkiri àbí. Ẹ̀jọ̀ má bínú láti wúlò ti wá o. Ìgbòrò ni. Níwájú ta ni o. Níwájú yín. Àti ta ni o. Àtẹ̀yìn méjì. Wàá gbọ́ adábẹ́ ṣẹ́ẹ̀kì machine. Ọ́fíìsà. Mr. Man, kọ́dà. Mr. Man, kọ́dà. Attendez. Attendez. Chaque fois, je dois dire attendez. Qu'est-ce que ne va pas? Vous voulez quoi? Hein? Qu'est-ce que vous voulez quoi aussi? Bon. Madame pé ẹ kú olójú kan nínú yìí. Attendez. Chaque fois, je dois dire wá ní kéèsì ló bá ṣé kéèsì fóònù ló fẹ́ rà sí ni. Ọ̀gbẹ́ni bọ́lẹ̀ ọ́fíìsà gbé machine lọ sínú ọ́fíìsì. Otto. Kí ló ń ṣe yín gan-an?
ó jẹ́ ìgbọ́ yóò bá ẹbí ni wọ́n ń dẹ̀wà láàmú látàárọ̀ ẹ wá gbé àti àbáyé ó gbé àti àbáyé kí ló dé ó wá dá bó ìwà gbọ́ yorùbá inú wa dùn sí dáadáa àkọ́kọ́ on ẹbí ní ọ̀nà ìwà second. Kí ló kẹ́yìn àti on kẹ́ńbé on kí ni. Second for me. Second for me. ṣé ọ̀gá ọ̀nì yóò ṣe. Kókọ́lẹ̀. Kò tún ní fúláìtì. Kókèkúrá. Kókèkúrá. Kókọ́lẹ̀. Kí lè fẹ́ sọ bá bẹ̀rẹ̀ fún mi. You no get kick and start. You no get on. Ọ̀rẹ́ wa inú mi gbogbo yóò wà. N tó ṣẹlẹ̀ pé máṣíìnì ó máa dé ọ̀dọ̀ wa dídé. Níbo. Lórí máṣíìnì. Níbi tí mo wà mi ò lè kó níbi tí mo wà lẹ́yìn tí n start kí n dẹ̀ máa lọ. Sórí ẹ lójú. Mọ́ra rẹ lé o. Bílẹ̀ lé òrì dídé. Mọ́ra rẹ lé o. Hello. Alábùkún ni mí. Hello. Dídé ọ̀rẹ́ wa dídé. Ẹ farabalẹ̀ kí lè fẹ́ lọ́gán. £5 ló kéré jù ìwòrò fún mi. A lè gbé máṣíìnì ká dọ̀kẹ́ o. Ọmọ òkè ọyọ lẹ́wọ̀n ni o. Àmúlùmálà bíbà tèkì ló fún wa o. Káà lọ bá kọ ní bá kọ̀ọ̀pù padà. Ọ̀gá mo gbọ́ òkè sọ. Ó bẹ́ẹ̀ lọ tí o bá sí ìwò bẹ́ẹ̀ gbogbo tó sọ. Sustain. Dídé. Àti dídé. Stand up. Stand up. Kò yí sí. Iṣẹ́ ìjọba first born mi ibi tí mo bí sí rè. Now officer officer ó yá gorí ẹ̀ gbé lọ sọ́fíìsì. Ẹ gbé lọ sọ́fíìsì. Báwo ni ladies machine ọmọlọ́mọ yahoo ló ń ṣe movement ó yá fi ṣe pàkà ṣé kò wọlé ni. Ẹ fi sí náà ṣé kò wọlé. Àkàkọ́ mú fún kọ́. Ẹ ló fi tọ́ sí ó máa yọ̀ wọ́. Àní kò lọ. Kò lọ. Ó ti padà. Ó yá tún start ẹ o. Àdìo ó jẹ́ ẹ̀rí ẹ̀jà rẹ ọwọ́ gidi. Ẹ ó ti yé òtúrá orí kọ àbúrò bọ̀yì kò ṣe ohun tó le kò pọ̀ no àná kò gbé aṣáájú dídé àti parí ọ̀rọ̀ ọ̀rẹ́ wa no ọmọ ajẹun lè ṣe lè gbọ́. Ó dáa ó tó òrìlé. Ẹyin fẹ́ẹ̀sì ló wà. Lọ bọ̀bọ̀ yìí dá dúró ó ti sanwó lẹ́ẹ̀kan. Ó sanwó lẹ́ẹ̀kan. Ó yá ẹ kọjá. Ó ti sanwó lẹ́ẹ̀kan. Ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ lọ́jọ́ mi o. A ní ṣe bẹ́ẹ̀ mọ́. Ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́. A ní ṣe bẹ́ẹ̀ mọ́. Ẹ bá ti sá. Ẹ mẹ́fẹ̀lẹ̀. Irọ́ farabalẹ̀. Jọ̀ọ́ má bínú. O tún fẹ́ fún wa lówó o fún wa lówó tó ní àlùbáríkà owó gidi. Owó tẹ́ ayé ti kàyè sí. Owó Emefiele ló fún wa. Àwọn owó Emefiele. Kọ́rẹ́dé sọ̀rọ̀ pé owó skul ló ti wọ́n yìí dákun ṣàánú mi fojú sílé ìwé rẹ o tó o bá ti ń ti lẹ́sìn ìdè báyìí kí ni mo ní kó o ṣe. Wẹ́n tí bá ti délé kí n máa kàwé mi kí n dẹ̀ tún máa ṣe assignment. Kó o kàwé ẹ̀ dáadáa torí pé gbogbo wọn pátá tán bá ń ṣe pò kìnní wọ́n fẹ́ jẹ́ kó gbé pò kìnní o kàwé ẹ o kó lọ gbá assignment ẹ. Ó gbọ́dọ̀ kàwé ẹ̀. Dákun kí ni a tún rí gbọ́ o. Ó gbọ́dọ̀ kàwé ẹ̀. Àwọn ọjà yín kọ̀ọ̀kan ni mo fẹ́ wá check yín báyìí. Tó dá mi lójú pé gbogbo ìyà tó wà ń bí kò sí tó ní NAFDAC number nù ẹ̀. Ọjà tèmi. Bẹ́ẹ̀ni. Ọjà tẹ́ pé mo rà lọ́jà tí mo sì gba rìsíìtì. Madam NAFDAC. Ẹ mọ̀ pé rìsíìtì ó yàtọ̀ sí NAFDAC number táwọn sọ. Ẹ fẹ́ máa bájọba argue. Mi ì bájọba argue. Ara ẹ̀yin tí a máa ń sọ rèé o, ẹ fẹ́ máa bájọba argue. Don't worry, let me check. Don't worry. Gbogbo ẹ̀ lẹ́nu ń jẹ. Kí lẹ rí? Kò sí nǹkan kan bẹ̀. Gbogbo tí ń bẹ́ ń bì. Ha! Kí ni? I saw it. Àṣírí yìí tú. Kí ni? Ẹ̀yin lè fún yàn pọ́ìsì jẹ́nu gbogbo àdúgbò yìí. Pọ́ìsì bọ́. Bá gbé kiri wa. Kí ni? Gbé kiri wa. Kí ni pọ́ìsì ẹgbà mi? Epo ṣu lélẹ́yìí. What is epo ṣuṣu? Epo ṣu tó fi ń jẹ́lu. What is epo ṣu? Epo ṣu lélẹ́yìí ò ní nǹkan kan.
kí ló wà ń bẹ́ẹ̀ ṣe bóun lè léyìn bá a ṣe mọ̀ ṣe ń lẹ̀ Yorùbá rè é. Stop it down. Ẹ rí nǹkan kan bí ọ wá jẹ́ pé èpo oṣù lẹ rí. Ṣé rí à ń gbé kínní lọ sí ọ́fíìsì wa báyìí tí a bá ti find out pé kò kí ń ṣe nǹkan tó wà poisonous a máa dá padà fún yín ṣùgbọ́n tó bá ti jẹ́ pé nǹkan tó wà poisonous ni à ń padà bọ̀ wá gbé yín àgbọ́mọ yín àgbé ọkọ yín àwa ti ṣọ́ọ̀bù yín pa. Yes. Lórí èpo oṣù. What is èpo oṣù? No, what is èpo oṣù? Kí ló jẹ́ èpo oṣù? Èlùbọ́ lélẹ́yìí. Èlùbọ́? Problem to you. Èpo oṣù. Ó ti ẹ̀pọ̀ mẹ́. NAFDAC gbélé. Ṣé ń gbé gbogbo eléyìí lọ ni? Ìyá ká ní pé ọjọ́ Friday kọ́ ni èní ni mo ṣe kírun tán kí n tó bá sí ìdí iṣẹ́ ni ká ní kí n ṣe pé èní jẹ́ Friday ni gbogbo yín àtẹ̀yìn àtọmọ yín mò ń lọ ni. Èpo oṣù iná ilẹ̀ tó fi mọ̀ náà ìwọ ọlọ́mọ ṣàánú ṣé kò jẹ́ èpo oṣù mọ́ ti ń bẹ́lẹ̀ kí wọ́n á ní tí ò ní NAFDAC. Wo ìwọ ọlọ́mọ wa gbá wà lọ́wọ́ àwọn olórí burúkú yìí o ṣùgbọ́n Ọlọ́run mú yín o gbogbo wa tẹ́ ìwú yìí Ọlọ́run mú yín o ẹ kàn ti yín ẹ̀yin onídààmú wàhálà fi hàn lẹ̀. Ọlọ́run ó sì mú ọ dandan ni. Dandan ni kó mú ọ wọ́n bá ti wá mú ọ ní ìsórí wọn gbà orí wọn ti gbà bọ̀dẹ̀ nu sórí ṣé wọ́n náà rí. Ọlọ́run tẹ̀ ń jẹ́ bá wọn ṣẹlẹ̀. This one, this woman be. I did yourself. Who are you? Hey, who are you? Je ne comprends pas quelque chose quoi. Bassan. Vous avez quoi comme problème dans ce village là? Bassan est là. Parce que je vois chaque fois que vous, c'est-à-dire vous n'êtes pas civilisé. C'est ça. Olúwa àjọ tó sọ lásìkò kò máa sọ lọ́sẹ̀ àtẹ̀lé mugun àtẹ̀lé kọlu a máa bó kàdùn àwọn. Ọ̀gbẹ́ni Bazan laissez passer tànà. Sinon, je n'ai pas compris. Hein. Vous demandez de laisser passer pour faire quoi? Recognition, choices, Mr. Man, Mr. Music, and administration. For Nigeria limited. C'est ce qu'on m'a dit. Ó jẹ́ gbọ́ Yorùbá. Akílẹ̀ tó dẹ̀wọ̀n láàmú tó gbọ́ Yorùbá. Wọ́n tó fún wa ṣé ti pọ̀ jù. Ó wá gbọ́ Yorùbá. Ilé àdìbò mi ẹkún lójú ẹ̀. Nígbà tó wá gbọ́ Yorùbá. Sọ fún wa pé báyìí ni o, báyìí ni wá ní ìbàdàn wá gbìmọ̀ lọ́dọ̀ ọ̀tà náà lọ́hùn. Àpẹẹrẹ jáde. Bẹ́ẹ̀ ṣe ṣe ní ìjẹta ni ẹ tẹ́ dá mi dúró nítorí machine tí mo gbé. Déètì wo ni ẹ? Déètì wo ni ẹ báwo? Tálẹ́ mú location. Ṣé wèrè àwúra? Ṣé gbádùn ṣá? Ẹ̀gbọ́n mi ṣe ráwọn sẹ́ẹ̀tì àwọn Sùrájù sọ ni wọ́n máa ń fa wàhálà kiri níbẹ̀. Pẹ̀lú mọ́ ìsọnù báwo èmi gbọ́n gbà. Bàbá àgbà lè mí gan. Sẹ́dẹ̀, you are you. Remove yourself. Remove am. Remove am. Back am. Back am. Back am. C'est normal. Ṣé ń gbádùn ṣá? Hold am tight. Hold am very well. Kí ló ṣẹlẹ̀? Ẹ̀kọ́ ni mo jẹ́ tẹ̀lé bàtà. Ọmọ ayọ̀. Júrì tí mo ní pé bàtà yìí kò ní dáadáa. Ẹ̀ dá fún yín. Ẹ̀mí yẹ wọ́n tán. Ká tètè máa fi ẹsẹ̀ yìí, ká tètè máa fi ṣá lọ. Àwọn Sùrájù sọnù wèrè ni wọ́n nínú abàyè. Don't beat am, má fọwọ́ kàn. Ọkàn fingerprint wà o, ìjọba máa rí ẹ̀ arákùnrin. Ó lè má wò wá o, bá a wọ aṣọ yìí o, aṣọ eégún ló ń wò yìí o. Eégún ló filẹ̀. Má forí jalè àgbọn. Bí ọmọdé bá forí jalè àgbọn, àgbọn ata. Kò ní da fágbọ́n. Àgbọn àná. Akọ́dá ayé bá o. Àṣẹ. Ajú ẹ ṣe. Àṣẹ wà.
o fẹ́ forí gbé ìkọ́lé ni. aago tó máa lù yẹn ló máa pa ẹ́. tó máa pa ẹ́ dáadáa. bẹ́ẹ̀ ni mo wí. adigini o arìngini ní kíni. arìngìnìgìnì wọ́jà eégún ayé mojúbà o eégún ọ̀run mojúbà. ń yẹyẹ. ìyanu ìsìnkú wà pẹ̀lákẹ́ alágbègbè fẹ́ẹ́ ìwọ. mo lè kàn pé ṣe ọmọ ibi tí mo ti wá. mo mọ bẹ. ọmọ Sàkété lè mi. ọmọ Ẹ̀gbá lè mi. ọmọ Kòtónú ni mí. ọmọ Ẹ̀gbá lè mi. èmi alọ́lágadé ifá tí ń ṣawo. èmi ni ọmọ. ajẹgboro dàgbà tí ń ṣawo ni. èmi ló máa jẹgboro káàkiri àdúgbò. àyíṣájì gan ọlọ́pàá. ẹ̀kọ́ ráyè ni. ẹnìkan ò ní fọwọ́ gà málágẹmọ ìwòrì rẹ̀. ọmọ àbíkú málágẹmọ lórí ìwé. àlàáfíà fẹ́ tó ń bọ̀. pásọ̀ tún lè ṣe fúnra yín. pásọ̀ ẹjọ́kọ̀ ṣẹ́ni tí èèyàn bá ti fẹ́ tó bá ti ní àná sùn. God bless you, God bless you. ẹ̀rọ àdúgbò ẹ̀rọ àdúgbò. tí èèyàn bá ti ní àná sùn. gbàtẹ́ ní kí n pè yín yẹn ìṣòro tó wà níbẹ̀ fi gbé kékeré. dáàdì Bíọ́lá ẹ ká sí. ọ̀gá wa ẹ kú ìnáwó yóò dà fún. pásítọ̀. ọ̀gá ọmọ ẹ̀yin ò wá bílẹ̀ ní ni tẹ́ bá ti padà dé kẹ́ yọjú sí wa. ẹ ṣeun mi. báwo wá ní gbogbo ẹ̀ ṣé anáwó. ẹ jókòó. kí ló ṣẹlẹ̀ nígbà yìí. kí lẹ́yìn wá. àṣẹ ìdójú mi ni ẹ bá tiẹ̀ mọ̀ mi ṣe ẹ̀ mọ ọ̀rẹ́ mi finance ọkọ̀ Bíọ́lá ó wà yàyí lẹ́nu ó travel out ó ṣètò padà ni. ìràwọ̀ olùgbé mo ṣe bíi pé mi ò mọ̀. ok ẹ mọ̀ mi. ìwọ náà tún rán wa wọ ẹ má dá wa lálẹ́ mi o ẹ má dá wa lálẹ́ bẹ́ẹ̀ nìkan bá fáńdíìsì bí ò fáńdíìsì Sùrájù lọkọ ọmọ èmi lè ń ṣe kó mọ lè mi o. wo ọ̀gá ọmọ mi ni pásítọ̀ mi rè mi ò mọ fáńdíìsì kan bí o Sùrájù ló ń ṣe kó mọ mi lẹ́yìn o. kí ló fẹ́ sọ. Ọlọ́run á yanjú ẹ fọkàn balẹ̀ gentleman jọ̀ọ́ kí lórúkọ tiẹ̀. My name is Finest aka. báwo ni wọ́n ṣe jẹ́ sọmọ wa. I'm a husband. ọmọ wa náà. ṣé o mú gbó you are very stupid bastard. wọ́n ẹ̀yìn pásọ̀. ẹ ṣáà ṣe sùúrù ẹ ṣe sùúrù. Jẹ́mi ìfẹ́ wàhálà Sùrájù ìtẹ́mọ̀ ẹ̀yin ọmọ ni ẹ mọ ọmọ Sùrájù sọ tó bá dé fílísì problems dat yo. àná mi ẹ má bọ̀ àná mi ò ẹ kàlẹ̀ ẹ rọra o. èyí lè ní jẹ́ ní àpèjẹ fún ọmọ ọjà. I greet everybody. ó tẹ̀ dá Sùrájù mo ti wá kájú. Bíọ́lá Abíọ́lá má bọ̀. ó ń kó yòókù bọ̀. ẹ ṣe kó wá ní. ẹ fún àwọn ọmọ wọn ti kó bọ̀. wọ́n ti kó bọ̀. kódà ó ń gbé kúlà bọ̀. ẹ ṣeun. ẹ ṣe èèyàn rẹ mi o àdójú àrùn. orúkọ tó dáa ìyẹn ẹjọ́ tó yọ lọ. Ọlọ́run ti fún wa ní ìyẹn tẹ́lẹ̀. alábìnrin wọn ṣe. Àmì máa ẹsẹ̀ kú dìde. Bíọ́lá Bíọ́lá. Ẹ ṣe é fiṣẹ́ o. Abíọ́lá mi. Bíọ́lá. Abíọ́lá kí ló dé tó jẹ́ pé ọmọ sọni tó ń kó pọ́npọ́n báyìí ẹ̀ ni. Bíọ́lá ó rí Sùrájù. orí Sùrájù lẹ̀ o máa ń lọ fara ń lọ fún ọmọ fáńdíìsì báwo ni tí fáńdíìsì ó lè jẹ́. tẹ̀ ti kọ́ sí problem báyìí. wo má bínú àná mi má bínú. kì í má bínú báwo. tẹ́ ẹ sí orí ìdúró tẹ́ ẹ wo ohun tó ń ṣẹlẹ̀. òun náà o ṣáà ti pé torí ẹ̀ náà mo ṣe nà ọ́ báwo ló ṣe jẹ́. gbogbo ẹ̀ máa níyànjú. Pásítọ̀, dáàdì, ẹni tí mo lóyún fún mi. Àtàsà. Tàsà náà ni ẹ̀yìn ló náà má dàá lágbóná ẹni tó lóyún fún ni
ẹ báwo ni tí Suraju ṣe jẹ́ tó wá tí Suraju sọ pé òun ló kó kíní wa. bọ́ọ̀ náà ṣe jẹ́ rẹ̀. Babe, there is one thing that I want to let you know. You know, I've told you that I want to travel before, sure you get. But the most important is that these pregnancy, don't let anything happen to this pregnancy because this is what I after. Do you understand? I understand, but baby, what? don't forget me. I'm scared. Don't worry, you don't have any problem. You don't have any problem with that. The issue is that when I go to travel, so when I come back, so we'll pay the bride price. I'll bring my parents, so we know your parents and we settle everything. Oh, please. Please, baby, don't forget me and my baby. I know. I will miss you so much. I miss you too, babe. I miss you too. Are you sure? Yeah. Will you marry me? Are you sure? I'll marry you, don't worry, I've told you. I'm just scared, baby. No, relax. There's nothing you can scare about, okay? There's nothing you can scare about. I'm with you. Don't worry. I'll be there. I'm the responsible. Please, I'm the responsible. Sure you get. Baby, no, I love you so much. I love you don't too. spoil my eyes. No, my mind is for you. Don't worry. I don't have someone else except you. No problem. Okay, I'll be with baby. you. Whenever I come back, then so I will tell my parents, so they'll go and see your parents. Then they will not pay the bride price. Are you with me? Yes, baby. But babe, I hope my baby is safe. He's safe now. Are you sure my baby is safe? He's safe. You sure? Yes, baby. He's safe, yeah. No problem. ọ̀rẹ́ mi ẹ̀yin olúwa ló. Suraju. ṣe rí pẹ́rọ yìí ti ń padà níyànjú ó ti níyànjú bọ̀ báyìí. Abiola bo má dà alágbọ̀nà sí bí o èmi gan tó ń wò yìí I'm very tired mad mo ń gbá lórí gan nígbà tó sọ pé finders ló fún ẹ lóyún báwo ni tí Suraju ṣe jẹ́. ọ̀rẹ́ ìdúró ti pẹ́ ń bí náà kí là ń dúró ṣe gbàgbọ́gbọ̀n jẹ́ kí n mọ̀ a kò dúró sí látàrí bí ẹni tí ó ní iṣẹ́. kí ló ń ṣe báyìí fún ó ga ọ. síbi èmi ni mo pè é tí mo ní kó jẹ́ ká lọ wá dẹ̀ ní sùúrù mo sọ fún ẹ mo ní mò ń dúró dé èèyàn bí ni tó bá ti dé báyìí mo máa kánjú bíi pé nǹkan tó mi fẹ́ máa mú ẹ jáde nìyẹn o tó fi máa ń dàbí pé mo láìkẹ́ nìkan jẹ nìkan lọ o ti máa ń kánjú jù. a kò lè dúró sí bí náà ẹ́ ó dà mo ti gbọ́ ó dà mo ti gbọ́. dẹ̀dá ọdọ máa máa sọ bíi pé bóyá bá kan mo ti gbọ́. máa wo ohun tó fẹ́ ṣẹlẹ̀ tó ti yé báwo wá ní ibi tí a sọ fún ẹ pé à ń lọ lẹ́yìn ìrọ̀lẹ́ yìí. báwo lóyún tó wá dá mi dúró látàárọ̀ ó ti dá mi dúró síbi yìí jù. ọ̀gá mi mo ń ṣọ́ ọ̀gá mi kí tó wá ni. ọ̀rẹ́ o láì kí n dá yín dúró ṣùgbọ́n àbí kí n disturb yín kí kí n fún yín láàyè ẹ bá ti ṣètò. ìta ni kò dúró sí o tí bá ṣe tán mi gbọ́dọ̀ tún máa wẹ kiri o. ìta ni máa dúró sí ṣùgbọ́n wọn náà jára mọ́ kíákíá. kò sí problem. ẹ kú iṣẹ́ òyà mi. Bíọ́lá ó ló fẹ́ rí mi mo wá dá mi dúró látàrọ mo kàn wá ń bí látàrọ ni. má bínú mi yóò ga mi lẹ́yìn mi ìfẹ́ kọ́ ga mi mọ̀ pé mo jáde. ó ga o. mo ní the favour ẹ̀kan ní mi dẹ̀ mọ̀ tó bóyá o máa ṣe fún mi. Bíọ́lá kò sí nǹkan tó lè bá déwájú mi tí mi ní ṣe fún ẹ. ok ṣórí bó ṣe wò mí mo ti lóyún oṣù méjì mo ti lóyún then ẹni tó fún mi lóyún dẹ̀ rè ó lọ mi àjò. ẹni tó fún ẹ lóyún ó lọ sí àjò. bẹ́ẹ̀ni kí wàá ní tèmi. then nǹkan tí mo wá bá sọ́dọ̀ ẹ̀ náà ni mo fẹ́ kó wá bá bàbá mi kó wá ṣe bíi pé ìwọ ló fún mi lóyún so dádì mi ò ní bínú sí mi dádì mi ò ní máa ṣe bákan sí mi nílé ṣàánú mi. Bíọ́lá tí n bá gbọ́ ẹyẹ dáadáa o fẹ́ kí n wá sí ọ̀dọ̀ dáadé ẹ bẹ́ẹ̀ni náà kí n wá ṣe gẹ́gẹ́ bíi pé èmi ni mo fún ẹ lóyún o fẹ́ sọ mí di Suraju Ìyọnu that is pé nísìn mo ti di Suraju Ìyọnu. no mi sọ bẹ́ẹ̀ náà kó kàn wá help mi náà. ok condition tó gbé wá tèmi bá ti bẹ́ẹ̀ ṣe tó ti bọ́ sí kí ni èrè tèmi níbẹ̀. èrè wà fún ẹ rẹpẹtẹ tó kàn mi bá ti dé a máa fún ẹ lówó a máa fún ẹ ní everything tó bá béèrè fún a máa fi kí ẹ a máa fi yẹn náà. Bíọ́lá nǹkan tó ṣẹlẹ̀ ni pé kúkú jẹ́ kí ọkọ ẹ dé
kó mú ọkọ ẹ lọ fún bàbá ẹ kó ló fún ẹ lóyún. Má ṣe báyẹn náà, má ṣe báyẹn náà, ṣàánú mi. Ṣé o mọ̀ pé nǹkan tó ń béèrè give and take ni? No, o mọ̀ àbí? Ohun tèmi náà need ṣé kí n bí ẹ because tó bá ti gba tèmi màá gba tiẹ̀. Àbẹ́lẹ̀ là ń bo lóyún. Ọlọ́run á bá mi sọ ẹ́ láyọ̀ àtàlàáfíà. Tó o bá ti sọ láyọ̀ àtàlàáfíà ṣó ń gbọ́ èmi náà fi tèmi síbẹ̀ tó mí pé wàá padà bí tèmi náà fún mi. Ó tẹ́ lọ́rùn àbí ó tẹ́ lọ́rùn? Ó ti pọ̀ jù náà, èyí tó bẹ̀yẹn ti pọ̀ jù, kí ló dé, kí la gbé kí la jù. Tó bá yẹ wà lọ bá bàbá ẹ wá sọ pé olóyún rẹ nígbà orí ò pé. Wá ná ó yá ní sùúrù, ó yá dúró wá jókòó ká sọ. Ṣé wà ń bẹ̀ kéé Ọlọ́run sọ ẹ̀ láyọ̀, ó ti sọ láyọ̀, kémi náà dẹ̀ fi tèmi sí. Ní sùúrù, sórí gbogbo èyí tó ń béèrè yẹn ó ti pọ̀ jù fún mi. Òkè tó bá ti pọ̀ jù tí wọ́n náà gbé wá ó ti pọ̀ jù 50-50. Tó sórí bí mo ṣe wà mí ní choice mo ti gbọ́ mo ti gbà má ṣe kó tó fẹ́. Ó ṣe sọ̀rọ̀ nínà odò à ń sọ pé ó ti pọ̀ ṣé tí wọ́n gbé wá yẹn kò pọ̀ jù ó mọ̀ pé sọ lẹ́nu ló gbé wá fún mi kò sí problem. Ṣó máa ṣe fún mi. Ìgbà tó ti gbọ́ tèmi èmi náà ti gbọ́ tẹ máa ṣe fún ẹ kí wọ́n á lè mọ̀ wípé ó dénú ẹ kémi tó ṣe tiẹ̀ ìwọ náà ṣe tèmi súnmọ́ mi. Ṣé bá ṣe sọ̀rọ̀ ń sìn ni kò sí ìdìbá yẹn náà. Ókè ọ̀rọ̀ tó sọ fún mi nísìn kì í ṣe sí ilé mi fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ tí mo fẹ́ lọ ṣe. Mo ní ṣubú náà ṣe bí mo ṣe. Súnmọ́ mi jáde tó bá mọ̀ yìí pé màá dàrú mi ní ṣe máa hùn mi ní ṣe máa hùn. Súnmọ́ bí ó ti máa ń bínú jù gan kí ni ó ti ń bínú jù. Ìbá tó sọ lẹ́ẹ̀kan sí máa bínú kó mi o súnmọ́ bí. Má fọwọ́ kàn mí too much. Mi ò fẹ́ bó ṣe ń ṣe yìí o. Mi ì ṣe bẹ́ẹ̀. Mi ì ní parí iṣẹ́ o mi ì ní parí iṣẹ́. Àìkú tí súnmọ́ mi jù ọmọ kí mo lóyún. Ìgbà tó lóyún kọ́ ṣé ògbọ́n ti mọ̀ pé ó lóyún ni. Báwo ló ń ṣe báyìí? Kò yẹ kó tí máa ṣe báyẹn náà. Ìyẹn lọkàn mi máa fi balẹ̀ tí máa mọ̀ pé ó ti gbọ́ ó ti gbà. Ṣé o fẹ́ máa tán? Máa bínú o. Ọ̀rọ̀ má bínú. Máa bínú o. Mo kò sọ pé ó yá súnmọ́ mi fúnra rẹ̀. Ó yá kó mi mọ́ra fúnra rẹ̀. Ó yá sàmìjẹ sàmìjẹ. Tó ti dé bẹ́ẹ̀ yẹn ni. Ó tiẹ̀ kí ṣe gbogbo nǹkan tí ẹ kí gbé. Ó mọ̀ pé ṣé tó gbé fún mi yìí iṣẹ́ ìsọnù ni. Iṣẹ́ ìsọnù gan kọ́ bá mi ṣe bí pé ọkọ mi àlòkò iṣẹ́ ọkọ mi ni iṣẹ́ ìsọnù. Abíọ́lá tí ó bá sì fẹ́ tí mo ní ṣe ṣé ókè nínú ìlú yìí ta lẹni tó lè fi irú iṣẹ́ burúkú tó lè fi lọ mí kó ronú sí tí ó bá sì wọ náà give and take me yàtọ̀ tàbí ṣe lẹ́ẹ̀kan. Gbogbo wa ẹjọ́ nítorí tọ́lọ́run ṣe rí bàbá Abíọ́lá tẹ̀ ń wò yìí àṣírí kan wà láàrin èmi àti wọn tá à ń bò látijọ́ yìí lẹ́yìn mo á fẹ́ tu ṣe rí bàbá Abíọ́lá yìí àwọn náà ya adú bí àràn náà yà ní wèrè ẹ wá wò ṣoṣo ẹrù pẹ lè dìgírèsì mi bí àpá gbogbo ẹ lójú ni. tó bá jẹ́ ẹni ẹ̀fọ̀kàn balẹ̀ Abẹ́òkúta là wá àdé ń sin wèrè àgbélé ti wá nínú àwọn wèrè 100 wèrè àfínlò wèrè pọ́tẹ́gbà wà láwo wèrè ilé náà a máa wọ ẹ̀fọ̀kàn balẹ̀. kò sí problem. dókítà wèrè tó ń kó wèrè sẹ́yìn ní àwọn wèrè 100 ẹjọ́ I'm not mad ẹ̀yin gangan lẹ́yìn. adúbẹ̀ àrùn wèrè ní ẹjọ́ àwọn wèrè ní ẹ wọ́n ló yá wèrè àwọn wèrè ní ẹ. Ṣùrájù níbi tọ́rọ̀ dídú yìí máa díjú yé máa díjú. wọ́n ní wèrè ẹ má dá lóhùn o wèrè. Hey, hold on. mi rí kankan. So let every one of you should calm down. Why you people have been running mouth to be shouting? Ọ̀gá ṣebí tó dé. I'm the officer-in-law. ẹjọ́ nítorí tọ́lọ́. hallelujah o ẹ̀yin Olúwa lógo. gbogbo nǹkan tó jẹ́ wàhálà. mo sọ fún yín àbí mi sọ fún yín. mo nọ̀rọ̀ yìí máa níyànjú ṣé ẹ rí i pé kò ti níyànjú báyìí. Pack and carry go. Pack and carry go. I know me. I really appreciate for this man. Mo dúpẹ́ fún yín. Bí ẹ ṣe tọ́jú ìyàwó mi when I'm not there around, I really appreciate for that. Thank you very much. ọ́fíìsì àwọn torí tọ́lọ́run. ǹjẹ́ wàá rí mo fi àsìkò yìí mo fi ṣàdéhùn fún gbogbo yìí wípé gbogbo wàhálà tí èmi Ṣùrájù sọnù tí mo ń fa mo drop ẹ̀ látẹ̀lé lọ mi ní fa wàhálà mọ́. hallelujah ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Mo gbọ́ yín gbogbo wàhálà tẹ́ ń ṣe ẹ̀yàn ọkàn mi o kò sí ọ̀tọ̀ kan mi bẹ́ẹ̀ mo kàn ń dúpẹ́ fún yín ni pé bí ẹ ṣe tọ́jú ìyàwó mi tí mi ò sí nílé òun ni mo wá dúpẹ́ fún yín. ó dúpẹ́ alábàánitọ́yún ni àtọ́ mọ́. mo dúpẹ́. So thank you very much. ẹ ṣé mo dúpẹ́. Wọ́n ní wàá di mọ́físà. Ẹ wò lẹ́yìn tí a ti dúpẹ́ lọ́wọ́ yín tábà tún rí pẹ̀lú ẹni yìí èyí tí màá wá gbólé yín èyí di méjì ni. ẹ kò sí wẹ́jẹ́ ká lọ kó. ẹ já kó bá wà lọ. hallelujah hallelujah ẹ fi sùúrù.
ṣe gbogbo ẹ ti rí ẹyin ètò mẹ́rin má dá wàhálà sí wàhálà gbàdá o yẹ́yẹ́yẹ́ mẹ́wàá ń ṣẹlẹ̀. Igi gbígbẹ dúró tútù á máa wó lulẹ̀. Mẹ́wàá ń ṣẹlẹ̀ o tẹ́nu ò lè sọ kórí ẹni kó gbà fún ni kórí ẹni má gbà bọ́dé. Èdùmàrè má dá wàhálà sí wàhálà gbàdá o mẹ́wàá ń ṣẹlẹ̀.